Hey, pékélé arúgbó jẹ gbèsè ta ni ó san án. ọ̀rọ̀ tó ṣe kókó, ọ̀rọ̀ tó jẹ́ pé láàrin èmi àti yín ó yẹ ká jọ gbé yẹ̀wò. Mo máa kí wa nílé lóko lájò lẹ́yìn odi. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onílàákàyè, ẹ̀yin tó jẹ́ pé ẹ mọ̀ tún yàtọ̀ sósì, ẹ̀yin tó jẹ́ pé dáadáa lẹ fẹ́ fún orílẹ̀-èdè Yorùbá. Mo máa kí gbogbo yín lọ́pọ̀lọpọ̀. Àánú Ọlọ́run ọba tó láyé, ọba tó lohun gbogbo á máa bá yín. Ẹ dẹ̀ kú akitiyan. Mo wá kí gbogbo ẹ̀yin mídíà pátápátá tí ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, torí kó tó di pé àwa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lé lórí, ó máa ń ní àwọn nǹkan tí a bá rí, ó máa ń ní àwọn nǹkan kan tó jẹ́ pé tá a gbé yẹ̀wò dáadáa kó tó di pé a lè sọ̀rọ̀ lé lórí. Ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo wa pátá a máa wá dákẹ́. Àsìkò sí gangan ni mo mọ̀ wípé àwọn tó jẹ́ olórí wa gangan, àwọn gangan ni ìṣòro wa. Àkọ́kọ́ kí n dárúkọ mi, èmi náà ni ọmọ yín Orí Adé Adébọ́lá tí ẹ ti mọ̀ látàná wá, aka Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. Mo kí màámi tó darapọ̀ mọ́ mi, mo kí yín lọ́pọ̀lọpọ̀, ẹ káàbọ̀ sáàrin wa. Ẹ bá mi pín ètò yìí gẹ́gẹ́ bí n tí mo fẹ́ sọ. Ó ti ń rúgbó bọ̀ tipẹ́. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fura. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fura wọ́n sọ ọ́. Bẹ́ẹ̀ náà làwọn èèyàn sọ pé bóyá nǹkan míì àbí nítorí tó fẹ́ jẹ. Torí mo kálukú ṣe mọ̀ gbọ́ bó ṣe mọ̀ wí òun ló ṣe sọ. Tí wọ́n bá ní wàhálà fẹ́ ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ni wàhálà dé sórílẹ̀ ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ni àwa ni a máa lọ máa mú ọwọ́ wa, la máa fi tọwọ́ wa ò tó, àwa fi gọ̀gọ̀ fà á. Tó bá padà dá wàhálà sí wa lọ́rùn, ojú wo lẹ fẹ́ fi wò ó? Ọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ gbé yìí, ọ̀rọ̀ tó jẹ́ pé ó ṣe pàtàkì láti jẹ́ pé kémi àti yín kájọ jòkó kájọ sọ. Ọ̀rọ̀ yìí tí wọ́n ń kú òní àní àbí bákan. Kí ló dé? Bàbá mi Àwùjalẹ̀ Ìjẹ̀bú. Ẹ̀yin la tún wò lójú pé nínú àwọn ọba èèkàn, ọba tó gbayì, ọba tó jẹ́ pé ó sọ òótọ́ nínú ayé, ẹ̀yin náà ni. Gẹ́gẹ́ bí àwọn history tá a ti gbọ́ nípa yín, a dẹ̀ mọ̀ dáadáa wípé nígbà tẹ́ ẹ máa gba ọ̀pá àṣẹ, tẹ́ ẹ máa joyè, tẹ́ ẹ máa dé adé sórí, Nàìjíríà ò tí ì gba òmìnira. Ó lè jẹ́ the same year bọ̀ ẹ̀yin ti kọ́kọ́ gbadé kó tó di pé Nàìjíríà gba òmìnira independent. But why? Ẹ̀yin grandpa wa, ẹ̀yin bàbá wa, why this? Kí ló dé tó jẹ́ pé oko ẹrú gangan ló wù yín kó láti kẹ́ fi wá sí? Kí ló dé tó jẹ́ pé ibi tí ẹ fẹ́ tì wá lọ ni pé ìran Yorùbá ò bá parun, kò kàn yín? Àwọn nǹkan tí a ń fi ọwọ́ wa fà yìí, ẹ mọ̀ pé ó léwu fún àwọn àrọ́mọdọ́mọ tiwa ni àti tọ̀dọ̀ yín. Ohun ọwọ́ mi ò tó, màá fi gọ̀gọ̀ fà á tí à ń ṣe àwọn nǹkan àlejò tó ṣẹlẹ̀ sínú ìdílé tèmi náà rí, tí wọ́n ń fi ọ̀rẹ́, tí wọ́n fi ń dá ọ̀rẹ́ débi pé wọ́n á ń joyè, àwọn náà wọ́n á ń gàba débi pé ń tà di fàrí ni. Àwọn àṣìṣe yìí òun ni mò ń sọ nígbà tí Àfọ̀njá ṣe mistake níjọ́ kìíní àná. Ẹ máa fi nǹkan dọ̀rẹ́, ẹ máa torí owó, ẹ torí ipò, ẹ fi dá ọ̀rẹ́, ẹ lẹ̀ ń fún wọn lóyè, oyè tẹ́ ń fún wọn yìí, ẹ jọ kí ló ń ṣe fún wọn ju kó tó fún wọn ní power lọ. Ó ṣẹlẹ̀ ní Ṣakí, ó ṣẹlẹ̀ káàkiri nílẹ̀ Yorùbá.
in tí ó lè happen lọ́dọ̀ tiwọn. Why tó fi jẹ́ pé ibi tí ẹ̀ ń tì wá sí, ibi tí ẹ̀ ń gbé wa lọ yìí kò dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá nínú. Nǹkan tó yẹ kó yẹ ká ẹ ṣe, bí nǹkan ṣe dàrú nílùú, bí nǹkan ṣe wọ́n gógó, bí ìlú ò ṣe rẹ́rìn-ín, ẹ bá wọn tó wà lórí ipò sọ̀rọ̀. Ó wá jẹ́ wípé àjòjì, ẹni tí è ṣe ẹ̀yà wa, ẹni tí è ṣe ìran wa, tí è ṣe èdè wa, lẹ́lẹ́fi jọ abọ́bajíròrò. Kábíyèsí, èyí kù díẹ̀ káàtó. Kí ló dé tẹ́ wá da ọmọ Yorùbá sóko ẹrú ẹlẹ́ẹ̀kẹrin? Ẹ gbọ́, ǹjẹ́ kí lẹ ṣerú ẹni yìí ló fẹ́ bá yín jíròrò ìdílé yín Ìjẹ̀bú àbílẹ̀ Yorùbá tí ò tí ì rí ti lé ti ẹ̀tò nígbà táwọn Boko Haram ń dààmú wọn, nígbà tó jẹ́ pé òun náà ń bá wọn ṣiṣẹ́, tó jẹ́ pé wọn àti ìrí tí wọ́n tò, tó fi wá ń jẹ́ pé irú ẹni yìí lẹ fi ń ṣe abọ́bajíròrò. Ẹ wá Ìbà Gani Adam, ẹ ní kó bá yín jẹ́ ìròrò kí bàbá máa fún yín nímọ̀ràn lórí gbogbo bí wọ́n ṣe pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá, bí wọ́n ṣe ń ṣe ṣùtá ní gbogbo Ogun State, àwọn ajínigbé, àwọn ẹni tí ò jẹ́ kí wọ́n dáko bó ṣe yẹ kí wọ́n dáko. Ẹ wá Ìbà Gani Adam, ẹ wá olórí àwọn Àgbẹ̀kọ̀yà, àwọn bàbá tó ti lọ. Ẹ wá olórí àwọn OPC míì kẹ́ni ẹ fún wọn lọ́ba jíròrò, abọ́ba jíròrò. Mo gbé ọ̀rọ̀ Chief Sunday Igboho sápá kan pé kó má dà pé àbí torí pé Yorùbá nation ni. No, àwọn kan wà tó jẹ́ ọmọ Yorùbá. Ẹ wá Professor yìí Wọlé Ṣóyínká, ẹ pè wọ́n kẹ́ni kí wọ́n máa bá yín jíròrò, kẹ́ fún wọn lóyè, kí wọ́n máa sọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ìlú fún yín. Ẹ ṣe yẹn. Even káyọ̀ sọ pé bàbá Ọbásanjọ́, ẹ pẹ̀lú àwọn èèyàn tó pé wọ́n ti mix, àwọn èèyàn ò bá tún dákẹ́, wọn bá má sọ̀rọ̀. Àmọ́ kí ló dé gangan tó fi ń jẹ́ pé àwọn nǹkan yìí lẹ̀ ń ṣe fún wa tẹ́ ń bà wá nínú jẹ́? Àwọn kan sọ pé wàhálà ti dé, wàhálà ti wọ̀lú o. Yes, it's true. Ẹ̀yin bàbá wa yìí gangan, ẹ má bínú torí mi ò bu yín, àkíyèsí là ń pè yín sí. Ẹ̀yin gangan lẹ̀ ń dá wàhálà sí wa lọ́rùn. Agbára ti dé, àṣẹ ti dé sẹ́nu wọn, ẹ tún dé wọn ládé. Láwàní náà ń wé nílùú wọn, ẹ dé wọn ládé. Ẹ fún wọn ní àwọn nǹkan tí wọ́n máa fi mọ̀ pé aláṣẹ ni wọ́n. Wọ́n á lè pàṣẹ nínú ìlú. Gbogbo àwọn nǹkan yìí nígbà tí wọ́n máa pe Sẹ́ríkì Gàngán jọ́ kínní àná, ṣe bí wọ́n ti fóun náà lóyè nígbà tí wọ́n máa gbà lálejò ìran bàbá ẹ̀rí nígbà náà. Gbogbo àwọn nǹkan yìí ǹjẹ́ kí lẹ rí ṣe sí? Ẹ dákẹ́, ẹ ro bìkítà àwọn tẹ́ jọba lé lórí gangan bàbá mi. Ẹ sọ̀rọ̀ pàtó lórí tó ṣẹlẹ̀, lórí àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ìlú gangan, pẹ̀lú sọ́fánẹ́sì àti ẹkún lójú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sunkún, tí wọ́n sọ ọ̀rọ̀, tí wọ́n pariwo síta. Ẹ sọ nípa yẹn fún àwọn tó ń darí ìlú yìí. Ó wá jẹ́ pé Fúlàní lè wá fi jẹ abọ́bajíròrò. Ǹjẹ́ só yẹ kó jẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá? Ìbà Gani Adam wà ń bẹ̀, àwọn èèyàn jàǹkànjàǹkàn tó jẹ́ ọmọ Yorùbá àtàtà, even kó má jà lágbára gan, kó jẹ́ àwọn olówó tó jẹ́ ọmọ Yorùbá. Ẹ rí wọn ń bẹ̀. Ẹ rí olórí Àgbẹ̀kọ̀yà ń bẹ̀. Ẹ rí olórí Àmọ̀tẹ́kùn bẹ̀. Àwọn tó lè bá yín sọ ọ̀rọ̀ àbòlú, ẹ pè wọ́n. Ẹ wá ọmọ ọ̀dọ́ kankan empower ẹ̀ láti rí i pé kó máa lọ wo gbogbo tó bá ṣẹlẹ̀ káàkiri láti wá máa fún yín ní resort.
gbogbo àwọn nǹkan yìí ǹjẹ́ ṣé àwọn nǹkan yìí ó yẹ kó máa lọ bó ṣe ń lọ? ọ̀pọ̀ èèyàn ibi tó kálukú ń gbé lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ̀ báwa ṣe máa gbé ọ̀tọ̀ ni. kábíyèsí kádé kó pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀. mo máa kí yín púpọ̀ púpọ̀ ntẹ́ ẹ ṣe ó máa jẹ́ nǹkan ìbànújẹ́ fún gbogbo ọmọ Yorùbá káfàtà nílé lóko. kábíyèsí bàbá wa Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde, bàbá wa nínú àwọn ọba ìkàn nínú ìlú, nínú àwọn ọba tó jẹ́ pé wọ́n à lè fọwọ́ rọ́ sẹ́yìn láyé, òun lẹ jẹ́. èéṣe kí ló ṣẹlẹ̀ gangan tí ẹ wá ṣe léyìí fún wa? ẹ rántí gbogbo nǹkan ló lákọsílẹ̀. gbogbo tí ẹ̀dá bá ṣe òun náà lẹ̀san rẹ̀, torí pé gbogbo nǹkan ló nítàn, gbogbo nǹkan ló ní ọ̀rọ̀, gbogbo nǹkan ló ní tí ó ṣẹlẹ̀ sí i. àtàwọn ló yẹ kí n ti sọ̀rọ̀ yìí, àmọ́ èèyàn máa ń dẹjúlẹ̀ dáadáa láti rímú ni. gbogbo nǹkan tèmi sọ yìí tèmi tó jẹ́ pé kálukú wá ń rí wá di tó ń ba gbogbo àwọn èèyàn nínú jẹ́. wáyì ẹ̀yin lọ́balọ́ba yìí gangan a ṣe wá rí pé tí ò fi sáṣẹ lẹ́nu yín mọ́ ara ẹ̀ náà lélẹ́yìí. tí ò fi sọ kankan mọ́ tí ó fi ń di pé àwọn olóṣèlú fi ń sọ̀rọ̀ sí àwọn ọba ara ẹ̀ lélẹ́yìí. àwa kan wà à ń jà fún yín lórí pé kí wọ́n má yàn yín jẹ, à ń jà fún yín lórí pé kẹ́nu yín lè tọ́rọ̀ nínú ìlú, à ń jà fún yín láti rí pé kí ipò yín kó tún lè ju tìjọba lọ, kó jẹ́ pé ẹ̀yin gangan àwọn ìjọba gbúdọ̀ máa gbàṣẹ lẹ́nu ọba ni. à ń jà fún yín níbi oríṣiríṣi ọ̀rọ̀, níbi oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ wá ń jẹ́ kó yé wa wípé ẹ ṣe jà fún, ẹ jẹ́ kó yé wa wípé a kàn ń dààmú ara wa ni. ó dùn mí púpọ̀ wípé ẹgbẹ́ adé lẹ́ni tí ò yẹ ká ẹgbẹ́ adé lé lórí. ó dùn mí púpọ̀ wípé ẹgbẹ́ ilẹ̀ ké oyè ẹgbẹ́ lẹ́ni tí ò yẹ ká ẹgbẹ́ lé lórí. ẹ mà tún gbé aṣọ àṣà tiwa ẹgbẹ́ lé wọn lọ́rùn. àwọn nǹkan yìí ọlọ́run ọba láàánú a mọ̀ pé kò sí tí ò mọ̀ sí, àmọ́ àṣìṣe ńlá gbà òun náà ní nǹkan yìí. bàbá mi sọ pé ẹ ṣàṣìṣe o, ẹ máa gbọ́ mi yé, àṣìṣe ńlá gbà ní nǹkan yìí. toróyè tẹ́ ẹ fi wọ́n jẹ yìí, tẹ́ ẹ fi bàbá yìí jẹ ọjọ́ ń bọ̀ tẹ́ ẹ rí sígínà rẹ̀, ọjọ́ ń bọ̀ tẹ́ mọ̀ túmọ̀ tẹ́ ṣe. torí wípé à ń gbọ́n èkúrú kó tán láwo níṣẹ́ làwọn nǹkan tó ń wẹ̀wọ́ sí i. àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo ṣe ń rí dájú wípé ẹ̀yin bàbá wa gangan, ẹ̀yin lẹ fẹ́ ká dàgbà ká dògbó. mo rí pé ẹ̀yin bàbá wa yìí lẹ́ẹ̀fẹ́ káwa náà gun òkè àgbà láti wá tọ́jú yín nílé tó jẹ́ pé àjòjì lẹ nífẹ̀ẹ́ sí kó wá máa tọ́jú yín. ẹ fẹ́ kí àwọn ọmọ yín yìí ká nípò ńlá ká ga láti rí pé a tún ìlú ṣe, kí ẹ lè máa gbàdúrà fún wa. àjòjì lẹ ń kó gbogbo ọlá tó yẹ ká ẹ kó fún wa ńlé, àjòjì lẹ ń kó fún. tó bá dìgbà tájòjì bá wá kọjú kinní sí ni àbámọ̀ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀. ẹ rántí pé àbámọ̀ ni àwa ìdílé Àfọ̀njá ń kólé ní. àbámọ̀ òun náà ni ìjìnlẹ̀ Yorùbá Ìlọrin, àwọn ọmọ Ìlọrin, àwọn ọmọ ọkọ Ìlọrin. àbámọ̀ pé ní tí bàbá wa yìí ṣe ó kù díẹ̀ káàtó. àbámọ̀ náà ni Àfọ̀njá ń ké lọ́rùn níbi tó wà. àbámọ̀ ni
òótọ́ lè ní bó ṣe wọ́ wá láti ibi tó ti wọ́ wá ìdí tó fi sílẹ̀ ìyẹn ò mọ̀ ó ní torí pé ìwà àti bàbá rẹ̀ ń jà ìwà àti ẹni tó wà lórí ipò ń jà kò ní pé ó fẹ́ ṣe kinní kan ó fẹ́ kó gun jàlú ẹ ọmọ Àfọ̀njá ni mí. ẹ gbọ́ mi yé àwọn àbámọ̀ yìí ó ṣe pàtàkì fún èmi àti yín pé ẹ má jẹ́ kó tún ṣẹlẹ̀ sí wa mọ́. àwọn nǹkan yìí a gbúdọ̀ tètè ká jáwọ́ ká kúrò lóko wàhálà fìtínà kí Ọlọ́run ọba láàánú kó wá ṣàánú wa lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí torí nǹkan tó jẹ́ ìyàlẹ́nu fún èmi púpọ̀ lélẹ́yìí ó jẹ́ nǹkan tó ń bà àwa kan nínú jẹ́. Why? Eléyìí lágbára o eléyìí ó ní agbára eléyìí le gan ní tó ń ṣẹlẹ̀ yìí ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀ ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀ nítorí pé kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Bàbá wa Àwùjalẹ̀ kí ló dé kí ni àwọn ọmọ Yorùbá ṣe fún yín kí ni àwọn ọmọ Káàárọ̀ Oòjíire ṣe fún yín ẹ̀yin la tún wò níwájú bí ọba ńlá náà níyìn ẹ̀yin la àwa ọmọ Yorùbá ń wò níwájú wípé ọba tó ń ṣàánú àwọn ọmọ ẹ̀ níyìn kábíyèsí ó yé yín tẹ́ fi ṣe o bọ̀ èmi jẹ́ kó yé yín pé kò dùn mọ́ àwọn ọmọ Yorùbá nínú torí pé nǹkan tó lágbára lọ̀rọ̀ yìí nǹkan tó burú jáì lọ̀rọ̀ yìí kò ìdójútì ní òun lọ̀rọ̀ yìí kìí ṣe irú àwọn nǹkan yìí ló yẹ kó máa ṣẹlẹ̀. Bàbá mi ó dùn mí púpọ̀ wàláì torí wípé ntọ́ wa ò tó tá à ń fi gọ̀gọ̀ fà yìí ẹ rántí Àfọ̀njá gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ rántí tó ṣẹlẹ̀ sáfọ̀njá ẹ fi ṣàríkọ́gbọ́n ẹ rántí tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọba mìíràn tí ó jẹ́ pé nílùú Ìlọrin débi pé wọn lè dádé sórí mọ́ láwà nínáwó fún wọn ní kí wọ́n sọ adé wọn síbì kan torí pé wọ́n ti ń lo power ẹ rántí ẹ fi ti àwa Ìlọrin ẹ fi ṣàríkọ́gbọ́n gbogbo nǹkan yìí ààrẹ yìí là ń sá pé kípò lè padà sọ́wọ́ wọn kí ẹnu wọn lè tọrọ padà gbogbo nǹkan yìí là ń gbìyànjú bá a ṣe wá ń gbọ̀kan kúrò lẹ́yìn nǹkan tún ṣe é sí i ó ti jẹ́ pé ẹ̀yin tẹ́ jẹ́ èèkàn yìí gangan ni ẹ̀ ń dá gbogbo nǹkan yìí lẹ̀ gan ẹ ṣàánú wa tó bá ṣe pé ẹ̀ṣẹ̀ kan làwa ọmọ Yorùbá ṣẹ̀ ẹ̀yin lọ́balọ́ba yìí ẹ foríjì wá ṣé ó dìgbà tí gbogbo àwọn ẹni tá à ń sọ yìí tí wọ́n bá ń wọlé pa àwọn ènìyàn káàkiri ó di ìgbà tí wọ́n bá ń lé gbogbo àwọn èèyàn tó fi di pé nǹkan oríṣiríṣi burúkú ń ṣẹlẹ̀ ìgbà yẹn lẹ́wọ̀n máa pariwo wípé ẹ̀yin ọ̀dọ́ ẹ bọ́ta o láì mọ̀ pé n tí ẹ ti fọwọ́ fà ni gbogbo àwọn nǹkan yìí ó ń dùn ọ̀pọ̀lọpọ̀ wa ó ń dùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá àwọn àgbààgbà wà ńlẹ̀ àwọn ọ̀dọ́ tẹ́lẹ̀ fi jẹ bọ́ba jíròrò àwọn bọ́ba jíròrò yìí ìsídà jagunjagun ló yẹ kẹ́ fi jẹ́ ọlọ́gbọ́n inú ìlú tó jẹ́ pé ó lè máa mọ́nítọ̀ pé kí ló ń ṣẹlẹ̀ nínú ìlú ẹni tẹ́ fi jẹ bọ́ba jíròrò yìí ǹjẹ́ sẹ́nu ìlú yín ló ń gbé ǹjẹ́ sọ elédè yín ni ǹjẹ́ sóhun ló máa dáàbò bò wá ẹ dẹ̀ mọ ìran wọn ẹ mọ bí tí wọ́n ti wá ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ wáì tó fi jẹ́ pé gbogbo nǹkan yìí lẹ fi ń san fún wa wáì tó fi jẹ́ pé àwọn nǹkan tẹ́ ń sọ fún wa yìí tẹ́ ń ṣe fún wa yìí ẹ̀ ń ṣe níṣe tó wù yín tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. ẹ̀yin bàbá wa yìí
nǹkan tẹ́ ń ṣe fún wa yìí ó lágbára púpọ̀. Nǹkan tẹ́ fi ń dùn wá yìí ó jẹ́ nǹkan tó ń bọ ọ̀pọ̀lọpọ̀ nínú jẹ́ nítorí pé kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. Wáì tó jẹ́ wípé àwọn èèyàn bìkítà, ìlú ò bá dàrú kò kàn yín. Bàbá mi Àwùjalẹ̀, ẹ rántí pé ojúdò ọba sáwọn Fúlàní ló wá ń ṣe ni, sáàtì náà tìǹà ti ń wá ni. Ṣé bá wà yìí náà là wà ń bẹ̀, àwa yìí là ń yẹ yín sí. Adúró èrò tó wà ń bẹ̀ yẹn ẹ̀rẹ́ ni tẹ́ fi jẹ oyè, ó wá jẹ́ pé El-Rufai lẹ fi jẹ oyè. Wáì tó jẹ́ pé ẹ ṣe ń ta ìran yín dànù, ẹ ṣe sọ wá sóko ẹrú lóríṣiríṣi nígbà gbogbo every time. Kí la ṣe fún yín gangan? Kí ni wàhálà tá a ṣe fún yín? Kí ni ẹ̀ṣẹ̀ tá a ṣe yín? Kí ni tá a ṣe fún yín torí t'Ọlọ́run? Ẹ̀yin bàbá wa yìí ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, a fi Ọlọ́run Elédùmarè a fi bẹ̀ yín, a fi gbogbo ohun tẹ́ ẹ gbọ́kànlé, a fi gbogbo ohun tẹ́ ẹ ní, a fi gbogbo àwọn nǹkan tó rọgbà ká yín a fi ń bẹ̀ yín. Ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá parun. Gbogbo ẹ̀yin bàbá yìí a bẹ̀ yín, a forí adé a fi ń bẹ̀ yín, a fi àwọn bàbá yín tó ti lọ, àwọn orí adé tó ti lọ a fi ń bẹ̀ yín. Ẹ má jẹ́ kí ìran Yorùbá kó di ìtàn, kó di pé ó ti di nǹkan gbàgbé. Ẹ má jẹ́ kí ìran Yorùbá parẹ́. Ẹ̀yin bàbá yìí a bẹ̀ yín, a fi gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ní tẹ́ fi ń ṣe àṣẹ a máa fi bẹ̀ yín. Gbogbo ẹ̀yin bàbá yìí à ń bẹ̀ yín ní tilé tó kó yín, gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí orílẹ̀ Yorùbá, orísun Yorùbá kó dohun gbàgbé. Ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá parun. A fi Ọlọ́run ọba bẹ̀ yín, a fi Elédùmarè bẹ̀ yín, a fi gbogbo tẹ́ ẹ ní nígbàgbọ́ a fi ń bẹ̀ yín. Ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá parun. Ó máa dọ́wọ́ yín, Ọlọ́run Elédùmarè máa béèrè lọ́wọ́ yín. Kò sí bẹ́ẹ̀ ṣe wù kẹ́ ẹ ṣe tó, kẹ́ ẹ ṣe pẹ́ tó, gbogbo ẹ̀yin lọ́balọ́ba yìí ìjọ kan lẹ́ lọ jíṣẹ́ f'Elédùmarè àtàwọn baba ńlá yín tó ti lọ. Gbogbo iṣẹ́ tó kálukú ṣe Ọlọ́run á bi wá, àtọ́ba àtẹ́ntí èso ọba. Ẹni tí ò jáde ẹ lọ fún un ládé, òun náà ti di adé-Rufai, tó bá máa bí máa lóhun adé-Rufai, adé kìíní kan, adé náà ti wọnú ìran wọn. Why? Subhanallah. Ẹ jọ̀ọ́ mẹ́ẹ̀ ní sọ́jù báyìí lọ, torí wípé òótọ́ ọ̀rọ̀ ó máa ń korò. Ẹ bá mi ṣe ètò yẹ bá mi pín kiri, gbogbo ẹni tó bá wá ń pín, ọwọ́ méjì tẹ́ fi ń pín, ọwọ́ náà ò ní díbàjẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àánú Ọlọ́run máa bá yín, orí Ọlọ́run máa bá yín. Ẹ pín kẹ́ fi sèvù orílẹ̀-èdè Yorùbá. Ẹ pín ètò yìí kẹ́ fi yọ wá kúrò lóko ẹrú. Ẹ pín ètò yìí kẹ́ yọ wá kúrò nínú wàhálà. Kẹ́ jẹ́ kó kan ọba wa Àwùjalẹ̀ lára. Kẹ́ jẹ́ kó kan gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá lára.